pẹ̀lú bí àwọn ẹ̀yà Ìgbò tí wọ́n tako ààrẹ Bọ́lá Tinubu lásìkò ètò ìdìbò ọdún yìí bí wọ́n ṣe ti ń bẹ ààrẹ Tinubu pé àwọn ti wà lẹ́yìn ẹ̀ báyìí àti pé àwọn ò ṣọ̀tẹ̀ mọ́. Níṣe ni àwọn ọmọ Yorùbá wọ́n ti ń sọ fún Tinubu wípé kó fura o, kó má ṣe tú ara sílẹ̀ nítorí pé pánsá ò fura pánsá já náà, àjà ò fura àjà jìn, bóólé ò bá fura olè ní àkó. Ẹ rántí pé lásìkò ètò ìdìbò ààrẹ oṣù kejì ọdún yìí gbogbo nǹkan làwọn Ìgbò náà fi ṣe àtakò ààrẹ Bọ́lá Tinubu tó jẹ́ pé ọmọ wọn tó gbégbá òṣèlú yẹn gbá ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party ìyẹn ọ̀gbẹ́ni Peter Gregory Obi ni wọ́n ṣàtìlẹ́yìn fún tó sì jẹ́ pé ọ̀pọ̀ àwọn Ìgbò ìyẹn tó pọ̀ jù ní wọn ni ò dìbò fún Tinubu rárá tó jẹ́ pé ìròyìn burúkú ni wọ́n tún ń gbé kiri nípa ẹ̀. Ṣá o lẹ́yìn tí Tinubu ti jáwé olúborí tí ọ̀rọ̀ náà sì ti fẹ́ máa dá ìjà sílẹ̀ láàrin àwọn ẹ̀yà Yorùbá àti Ìgbò, níṣe ni olórí gbogbo àwọn Ìgbò yan ẹgbẹ́ Ohanaeze Ndigbo olóyè Emmanuel Wanyawu ó ṣàbẹ̀wò sí Elékòó ti ìlú Èkó ìyún olówó Èkó ọba Rilwan Akiolu láàfin. Ó bẹ̀ Ọ̀ṣun bàbá náà pé lóòótọ́ àwọn kò ṣàtìlẹ́yìn fún Tinubu lásìkò ètò ìdìbò ààrẹ àti pé Peter Obi ọmọ àwọn làwọn ṣàtìlẹ́yìn fún nítorí pé àwọn gbàgbọ́ pé àwọn Ìgbò nípò ààrẹ kan ṣùgbọ́n tó ní báyìí tí ètò ìdìbò ti lọ tí wọ́n dìbò fún Tinubu tí ilé ẹjọ́ tó ga jùlọ tó tún sọ pé òun gan ni ojúlówó ààrẹ, ó ní àwọn ti gba kádàrá báyìí o, àwọn ti gba títa wọn àti pé òun ti pa gbogbo ọmọ Ìgbò láṣẹ pé kí wọ́n gbàgbé ẹ̀tanú láti àsìkò ìlọ wọ́n gbọ́dọ̀ máa ṣàtìlẹ́yìn fún Tinubu láti ṣàṣeyọrí. Bó tilẹ̀ jẹ́ pé inú ọ̀pọ̀ èèyàn ló dùn sí ọ̀rọ̀ tí Wanyawu sọ yìí ṣùgbọ́n táwọn ọmọ Yorùbá kan tí wọ́n ń gba Tinubu lẹ́yìn tó ń gba Tinubu nímọ̀ràn pé tó bá ń jó lọ kó máa wẹ̀yìn ẹ o, kó má sì gbọ́kànlé ọ̀rọ̀ tí Wanyawu sọ yìí tí wọ́n sì ní ẹ̀bẹ̀ tí àwọn Ìgbò ń bẹ̀ báyìí páwọn ti wà lẹ́yìn ẹ̀ ó léwu gidigidi àti pé kó má ṣe gbogbo ara gbọ́kàn àti ara ẹ̀ lé wọn.